àtàfà kéèyàn jẹ́ àfà ò ní o máa níṣẹ́ kò ní kó máa níṣẹ́ lọ́wọ́. àwọn bàbá lánàá gbogbo àwọn bàbá yẹn lánàá àfà ni wọ́n sì níṣẹ́ ọwọ́ tí wọ́n ń ṣe. ẹ rí àfà tó yá sí pé káàtì bí òun ni yóò dorúkọ wọn nù dílé wọn ìpè káàtì bí tó ń jẹ́ yẹn kíkọ gbígba nǹkan kọ́ ni. So but àfà ọmọ kìíní tó náà kéwú tó akágbádáwọ̀ tó jálàbí ló fẹ́ ṣe. ẹlẹ́ẹ̀kẹ́ gbogbo àwọn ọ̀nà wọ̀nyí àwọn àfà tó ń ṣiṣẹ́ jákàn báyìí àfà ni wọ́n sì máa ṣe jákàn wọ́n tún máa kọ́ ọmọ ní kéwú. Kò sẹ́ni tó fẹ́ kọ́ tó fẹ́ máa ṣe yẹn mọ́ tó bá ti já àfà ó ń fẹ́ já àfà. Táàdì sì dẹ̀ sọ fún wa táànàbí sọ fún wa pé ó gbá tẹ̀sùn bá a mú òun pe Ọlọ́run pé ya Allah ya Allah ya Allah òun ṣe ya Allah wa qad alimta ó sì mọ̀ pé anna samaa la tumtiru zahaban wala fidda sánmọ̀ ò ní rọ fàdákà ilẹ̀ ò ní hu góòlù láì já sí pé Ọlọ́run tọ́jú ẹ̀ síbẹ̀. Ìtọ́jú tó sì tọ́jú síbẹ̀ a ka alukurani ka lò ó ní famshu fi manakibiha. wa kullu min rizqihi wa ilayhi nushur. wa kullu min rizqihi wa ilayhi nushur. So gbogbo àwọn nǹkan wọ̀nyí apáti. So báwo ni poverty ò ṣe ní ràn kárí gbogbo kínní. So kálukú máa débi jókòó wípé owó sàrà. Èyí tí mo lè fèsì lórí ẹ̀ nìyẹn ọjọ́ mi pẹ̀lú ògo Ọlọ́run